jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Sunday July 26 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sin, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ṣáájú kí n tó tẹ̀síwájú, ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá ń lọ sórí YouTube. Látàrí pé bẹ́ẹ̀ ni ẹ ti jàǹfààní ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yìí wà lórí YouTube níbi tó ti ń kún tó ti ń ṣẹ̀dá lẹ̀ tá ti sọ̀rọ̀ nípa ìlera ara, lucky number wa lọ́jọ́ kọ̀ọ̀kan, táìmù tó dára púpọ̀ fún wa láti ṣe prayer, ibi tá a kọrí sí láti ṣe prayer náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́tùn lósì. Ẹ kọrí sí YouTube kẹ́ lọ wo bú fídíò báyìí. Oníràwọ̀ iná tó kanranyan Harry tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ yìí ọjọ́ oríire ló jẹ́, ṣùgbọ́n ọjọ́ tó tún lè rí bákan ló jẹ́ látàrí pé ó ṣeéṣe kí àwọn nǹkan kan tó dàbí expectation kọ̀ọ̀kan kó dàbí ìgbà pé ó fẹ́ mẹ́hẹ̀ díẹ̀. Àwọn nǹkan tẹ́ ń wò pé àkíní yóò dàbí pé kò ní pẹ́ drop, nǹkan yóò ní pẹ́ wọlé, ó ṣeéṣe kó dàbí ìgbà pé ó fẹ́ mẹ́hẹ̀ díẹ̀. Bẹ́ẹ̀ sì ni ìbẹ̀rù bojo ó lè wáyé sínú ọkàn ọ̀pọ̀lọpọ̀ yín. Ẹ lè gbúròó kèrè kí ẹ gbọ́ nǹkan tó ṣe é pé ó lè má tẹ́yín lọ́rùn dáadáa tó. Ọjọ́ tòní rí láti fi dájú pé kí sára ìgboyà lẹ máa lò láti fi kojú ọjọ́ tòní kéne lè lọ bó ṣe yẹ kó lọ. Ọjọ́ tòní ọjọ́ tó ṣe é pé ó dára púpọ̀, kẹ́ fi rí dájú pé ṣe prayer tẹ́ bá jí ní kọjọ́ tòní lè lọ dáadáa, torí pé ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní àbọ̀ ohun tó fẹ́ bíbẹ̀rù bojo náà ó ṣeéṣe kó fẹ́ affect ọ̀rọ̀ iṣẹ́ díẹ̀ tàbí kó fẹ́ affect reputation yín. Ẹ rí dájú pé ẹ rìn sán láàrin àjẹnímù ní pẹ̀kọ̀rọ̀, kẹ́ rí dájú pé ẹ fọgbọ́n ṣe fẹ̀lẹ̀ ṣe. Ọjọ́ tòní ẹ má báyàn jà, ẹ má báyàn ní issue, ẹ má rìn ní dédé ibi tí nǹkan ti lè ṣẹlẹ̀ àbí tí issue ṣe lè wáyé àbí tó ti máa ní lágbájá náà wà ń bẹ̀. Ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní á lọ dáadáa, tẹ́ bá kàmàrà yín dáhùn ó sì dára púpọ̀ tó ṣe é pọ́jọ́ tòní Sunday ló bọ́ sí. Ẹ rí dájú pé ẹ ní negative thoughts rárá. Nǹkan kí nǹkan tó bá fẹ́ wọlé fún yín ní orí, ẹ rí dájú pé ẹ lọ́kàn akíngbà nǹkan yìí máa wọlé. Kò sí bó tilẹ̀ hùn kó rí níbi iṣẹ́, ẹ rí dájú pé ẹ fálẹ̀ mọ́ṣẹ́ dáadáa. Pàápàá lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ tòní, any challenges tó bá jẹ́ ọkẹ́ rí dájú pé ẹ focus lé lórí, kí ẹ rí dájú pé ẹ borí rẹ̀ ní gbogbo ọ̀nà. Ọjọ́ tòní á lọ dáadáa, tẹ́ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ̀lẹ̀ ṣe, pàápàá tẹ́ bá ṣe prayer tẹ́ sì mú ara yín lọ́kàn balẹ̀, bẹ́ẹ̀ sì ni tẹ́ sì lo ìgboyà dáadáa. Ìṣẹ̀yìn lè wá rí bákan díẹ̀ ṣùgbọ́n ẹ máa borí rẹ̀. Pàṣípò yàn tó lólùfẹ́ yín á wá dára, téè tí lè bí support tó tún máa bí kí ọkàn yín tún balẹ̀ díẹ̀ pé lágbájá ṣá support mi. Bẹ́ẹ̀ sì ni ire owó wá lè rí bákan lọ́jọ́ tòní látara ọ̀rọ̀ iṣẹ́ tí ó fẹ́ rí bákan náà. Fíṣì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Púpọ̀ nínú yín lọ́jọ́ tòní ẹ ṣeéṣe kí ẹ fẹ́ ní lack of clarity díẹ̀ nípa àwọn nǹkan tí ẹ fẹ́ mọ̀ nípa rẹ̀, ṣùgbọ́n ẹ má bẹ̀rù, ẹ má ṣojo. Ẹ rí dájú pé ẹ pẹ́ǹdì ẹ̀ lásìkò yìí, ẹ ṣiṣẹ́ lé lórí nígbà mìíràn. Aago 2 ní ọ̀sán sí aago 4 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Number 1 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 2 kù ìṣẹ́jú 10 ní òru gànjọ́ sí aago 3 kù ìṣẹ́jú 10 ní òru gànjọ́ jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. South West dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ohun tó sì ṣe opportunity ti bẹ̀ wáyé. Ìlera ara yín wá jí pépé, ṣùgbọ́n ọwọ́ ìbàràdì ríro tàbí kí ẹ̀gbẹ́ ìdí báyìí kó máa ròyìn bá ó ṣeéṣe kí lè fẹ́ jẹyọ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹsẹ̀ lè fẹ́ máa rọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ẹ má dúró pẹ́, ẹ má wà position kan pẹ́ fún ìgbà pípẹ́ àti ìṣòlè láti fi jọ́ mẹ́ta. Rí dájú pé kíyèsára. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ ìyàjọ́ àyájọ́ ìdùnnú ọjọ́ rere ló jẹ́. Ọjọ́ tó ṣe é pé idán ń lọ ni o, ìfà ń lọ, gbogbo kan ń lọ déédéé ni o. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe kí ẹ ráǹfààní kẹ́rẹ́ gbámú dáadáa lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí èròkèrò pátápátá, èròkèrò lè gbọ̀kan tí yín náà dáadáa lọ́jọ́ tòní. Èròkèrò tẹ́ bá ń rò, tẹ́ bá ti ń rojú ó ṣeéṣe kó manifest. Tí èròkèrò bá sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ rí ìbùkún ẹ̀ pátápátá. Ọjọ́ tòní free day ló jẹ́. Ẹ fi bá àwọn èèyàn ṣe, pàápàá ẹ fi rí dájú pé ẹ ní àròjinlẹ̀ lórí ohun tí ẹ ń ṣe. Ẹ gbọ́dọ̀ kú gìrì ṣe nǹkan rárá, ẹ gbọ́dọ̀ kánjú ṣe nǹkan rárá, ẹ sì ní secret dáadáa lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí ọtí mímu kí ọtí náà kó má bàa bí kẹ́ expose àwọn secret tẹ́ ẹ fẹ́ expose rárá síta. Àwọn nǹkan yín tó bá ti wá ń lọ dáadáa, tíṣu yín bá ti ń ta, rí dájú pé ẹ fọwọ́ bọ̀ jẹ́ ló dára. Ẹ má sọ inú yín fẹ́nikẹ́ni lọ́jọ́ tòní, ẹ má rò fẹ́nikẹ́ni lọ́jọ́ tòní. Ara yín báyìí ni kẹ́ ẹ rò fún. Ó ṣeé ṣe lọ́jọ́ tòní kẹ́ ẹ sẹ́ǹsì àwọn ìyípadà kọ̀ọ̀kan bí a ti ṣe ń sọ láti jọ́ mẹ́ta, ó sì ṣe kí lè wáyé lọ́jọ́ ti tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ yìí jẹ́ fọ́pọ̀lọpọ̀ yín. Ẹ rí dájú pé ẹ fi wá ìyípadà rere èyí tẹ́ ẹ fẹ́ fún ìdàgbàsókè ayé yín. Tẹ́ bá ráyè lọ síbi iṣẹ́ lè ní iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Bá jẹ́ pé yín àti olólùfẹ́ yín àti mọ̀lẹ́bí àtàwọn àna gbogbo ẹ̀ máa dára dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni iye owó lè wọlé fún yín lọ́jọ́ tòní. Ẹ sì lè ní aya libido lọ́jọ́ tòní. Tẹ́lẹ̀ sì dára púpọ̀ kẹ́ fi lọ àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín. Wáìnì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Number 4 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 3 kù ìṣẹ́jú 10 ní òru gànjọ́ sí aago 4 kù ìṣẹ́jú 10 ní ìdájí jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní.
náà ti dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ìlera ara yín á wá jí pépé, ṣùgbọ́n ó ṣeé ṣe kí àwọn nǹkan bíi jẹ̀díjẹ̀dí tàbí kí ìdí fẹ́ máa yọ tàbí kí ẹ̀jẹ̀ fẹ́ máa jáde ní inú ìgbẹ́ èèyàn lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ kíyèsára, ẹ mu omi dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí àwọn nǹkan tó lè bí sexually transmitted disease. Kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere ló jẹ́, ṣùgbọ́n ó ṣeé ṣe kí ìṣù kékeré fẹ́ wáyé ní ọ̀rọ̀ àárín ẹ̀yin àti ẹni tẹ́ finú tán, abáàrin ẹ̀yin àti olólùfẹ́ yín gangan lọ́jọ́ ti tòní. Ẹ kíyèsára dáadáa púpọ̀. Bákan náà sì rí ọjọ́ tòní náà láàrin ẹ̀yin àti ẹni tó ṣe é pé ẹ ti jọ ní nǹkan kan tẹ́jọ dàpọ̀. Disappointment lè wáyé lọ́tùn lósì níbikíbi lọ́jọ́ tòní. Ẹ má finú tán ọ̀rẹ́, ẹ má finú tán ọkọ, ẹ má finú tán aya, ẹ má finú tán ẹni tẹ́jọ́ ń daṣẹ́pọ̀, ẹ má finú tán ọ̀gá lọ́jọ́ tòní. Ara yín báyìí ni kẹ́ finú tán, kẹ́ fọkàn tán lọ́jọ́ tòní, torí unexpected lè ṣẹlẹ̀ lọ́jọ́ tòní. Ẹni tẹ́ ń wò pé ọ̀rẹ́ mi nìyí kò lè dà mí, kò lè ṣe kankan, ó ṣeé ṣe kó wùwà ọ̀dàlẹ̀ lọ́jọ́ tòní ó tá sì dùn yín púpọ̀ púpọ̀. Ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ fálẹ̀ mọ́ nǹkan yín fúnra yín, ẹ má fi nǹkan yín ṣọ́ ẹnikẹ́ni lọ́jọ́ tòní, kéènì lè lọ dáadáa o. Ẹ rí dájú pé ẹ plan life yín fúnra lára yín, kẹ́ focus lórí life yín fúnra lára yín lọ́jọ́ tòní. Ẹ má wulẹ̀ béèrè àmọ̀ràn lọ́wọ́ ẹnikẹ́ni àmọ̀ràn tó máa gbà yín lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kó má ràn yín lọ́wọ́ rárá o. Ẹ rí dájú pé ẹ kíyèsára púpọ̀ púpọ̀. Ọjọ́ tòní á lọ dáadáa, tẹ́ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ̀lẹ̀ ṣe. Iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín lè rí bákan. Iye ó wá lè wọlé fún yín lọ́jọ́ tòní tẹ́ bá lọ bí iṣẹ́. Chocolate jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 7 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 9 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 5 kù ìṣẹ́jú 15 ní ìdájí sí aago 6 kù ìṣẹ́jú 15 ní ìdájí jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá East dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ìlera ara yín wá jí pépé lọ́jọ́ tòní, ṣùgbọ́n ó ṣeé ṣe kí ẹ fẹ́ ní lower back pain bákan lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ mu omi dáadáa torí kidney yín àti ìsòlè náà látijọ́ méjì. Bẹ́ẹ̀ sì ni àwa jíjájẹ lè fẹ́ wáyé fọ́pọ̀lọpọ̀, pàápàá tẹ́ bá expose ara yín sí bí ooru. Ọjọ́ tòní ẹ ṣe oúnjẹ jẹ, kẹjẹ oúnjẹ tó fresh ló dára. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ tó lè rí bákan ló jẹ́ o. Ó ṣeé ṣe kí ọ̀rọ̀ ẹ̀yin àti olólùfẹ́ yín kó fẹ́ rí bákan díẹ̀ lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ tòní o. Tó ṣe é pé ó tún ṣeé ṣe kí ọ̀rọ̀ iṣẹ́ náà kó fẹ́ rí bákan látòwúrọ̀ títí di ẹbí ọwọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́. Tó ṣe é pé ó dára púpọ̀ kẹfì ní wà ní ilé ju kí ẹ lọ sí ibi iṣẹ́ lọ. Ẹ rí dájú pé kí ìsara ẹ kú lẹ fi ní sinmi sílé. Tẹ́lómi bá máa bá yín lọ síbi iṣẹ́ kò sí wàhálà, kò sí dààmú. Ẹ̀yin fúnra lára yín ẹ fi ní sinmi sílé, kẹ́ relax bí ní ṣe jẹ́ Sunday yìí. Ọjọ́ ìjẹ́jọ́ tó ṣe é pé púpọ̀ nínú yín ó ṣeé ṣe kí ẹ fèsì àwọn nǹkan tó jọ mọ́ disappointment kan lórí iṣẹ́ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ lè máa ṣe àwọn iṣẹ́ kan lọ́wọ́ tó ṣe pé mistake máa pọ̀ jù ńbẹ̀, tó ṣe pé á fẹ́ dàbí ìgbà pé stress yẹn wá ń pọ̀ jù fún yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ kíyèsára. Bákan náà sì rí ìlera ara yín náà, ẹ wọ́ọ̀ṣì ẹ̀ dáadáa lọ́jọ́ tòní. Ìlera ara yín lè rí bákan, ẹ lè ní nǹkan kan tó lè dàbí nǹkan tí ò yé yín rárá láàyè iṣẹ́ tó lè déédéé ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ yín lọ́jọ́ tòní, tó ṣe pé máa wò pé báwo ló ṣe ṣẹlẹ̀ ní mi understand ẹ̀. Ṣé ìwé lè ṣẹlẹ̀ rí sá? Ọlọ́run ní jẹ́ kí arílá burú láṣẹ lọ́wọ́ Ọlọ́run. Báyìí dájú pé ṣe prayer tẹ́ bá jí, èyí lè ràn yín lọ́wọ́ láti kájú gbogbo nǹkan tó dàbí ìṣòro yẹn. Sì lè mú owó báyìí kí ẹ fi ra ọwọ́ yín, kẹ́ mú owó ìbàjẹ́ owó kékeré ìbàjẹ́ owó ńlá, ẹ fi ra ọwọ́ yín méjèèjì báyìí, kẹ́ ṣàdúrà sí dáadáa, kẹ́ lọ fún oníbàárà lọ́jọ́ ti tòní. Kò sí wàhálà, kò sí ìdààmú. Burgundy jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 11 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 6 kù ìṣẹ́jú 15 ní ìdájí sí aago 7 kù ogún ìṣẹ́jú ní àárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá South dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìlera ara yín wá jí pépé, ṣùgbọ́n ó ṣeé ṣe kí àwọn kan bí inú rírun tàbí kí inú máa pò pọ̀ tàbí kẹ́ ẹ jẹun kí oúnjẹ yẹn ti pọ̀ ju bó ṣe yẹ lọ, kó ṣe pé lè fẹ́ bí indigestion fún yín lọ́jọ́ tòní. Kẹ́ rí dájú pé kí ìsara pẹ̀lú nǹkan tẹ́ ń jẹ. Ẹ má jẹ oúnjẹ tó wà carbonated, ẹ sì má mu nǹkan tó wà carbonated. Bẹ́ẹ̀ sì ni oúnjẹ tó ṣe pé kò bá yín lára mu tẹ́lẹ̀, ẹ má fojú kòkòrò jẹ lọ́jọ́ tòní. Kẹ́ kí ìsara. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ ìyọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé kò sí wàhálà, kò sí ìdààmú rárá. Tẹ́ bá jí, ẹ máa jí rí dùnnú, ẹ máa jí rí ayọ̀. Inú yín á dùn ṣẹ̀ṣẹ̀ bí ìgbà pé tó bá gẹṣin inú yín báyìí kò lè kọsẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí o. Ọjọ́ tòní ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́. Ẹ fi ṣe àwọn kan tá tẹ́ yín lọ́rùn, ẹ fi lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọmọ yín. Kí àwọn ọmọ yín gan lọ́jọ́ tòní ìdùnnú àtayọ̀ ló máa jẹ́. Ẹ̀yin tẹ́ sì jẹ́wé tẹ́ ń lo ìràwọ̀ yìí, ọjọ́ tòní ẹ máa rá àwọn kan tá tẹ́ yín lọ́rùn dáadáa. Ó sì dára kẹ́ tẹ́ra yín lọ́rùn, ṣùgbọ́n ẹ ṣọ́ra ṣe. Ẹ má jẹ́ kí nǹkan jẹ́ àpọ̀jù. Ẹ ṣe nǹkan níwọ̀ntúnwọ̀nsì ló dára. Àpọ̀jù nǹkan ó máa ń padà affect ni. Ayọ̀pọ̀rọ̀ ó máa ń pani ní. Kẹ́ kíyèsára, àníkí lábúrò, àníkí wàhálà, àníkí dààmú. Ọjọ́ tòní ọjọ́ tó máa lọ dáadáa ló jẹ́ o. Ọjọ́ tó ṣe pé gbogbo nǹkan tí ẹ̀ ń fẹ́ ó ṣe kó tó yín lọ́wọ́. Pàápàá tẹ́ bá lọ síbi iṣẹ́, àwọn èèyàn àgbà tí yín dáadáa, wọ́n á nífẹ̀ẹ́ sí iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní. Adùn ayé, oyin ayé báyìí lè máa jẹ́ lọ́jọ́ ti tòní o. Tíṣẹ́ yín á lọ dáadáa tẹ́ bá lọ síbi iṣẹ́. Báyẹ̀ pé yín àtàwọn olólùfẹ́ yín náà dára, iye owó náà wọlé fún yín lọ́jọ́ tòní. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí.
aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni. Nọ́mbà 9 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní, aago 4 kù ìṣẹ́jú 15 ní ìdájí sí aago 5 kù ìṣẹ́jú 15 ní ìdájí jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá náà ti dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún, bẹ́ẹ̀ sì ni ìlera yín wá jí pépé lọ́jọ́ tòní, ṣùgbọ́n ọjọ́ tòní ó ṣeé ṣe káwọn míì ní kẹfẹ́ ní bí àbí spinal cord kó máa fẹ́ máa dùn yín bákan tàbí kẹ́yìn máa dùn yín tàbí kí gbàyà náà máa fẹ́ dùn yín bákan. Rí dájú pé ẹ jìnnà sí nǹkan tó lè bí ṣọ́ọ̀kì fún yín tàbí kẹ́ má máa gbé nǹkan tí ó lágbára ju bó ṣe yẹ lọ tó wo ju bó ṣe yẹ lọ lé nìkẹ́ kí sára. Oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ fún yín, ṣùgbọ́n issue díẹ̀ lè fẹ́ wáyé. Issue yìí lè jẹ́ nínú ilé yín, ẹ lè fi ìbí ìgbà pé àbí ara yín kò tiẹ̀ lélẹ̀, àbára yín kò tiẹ̀ dédé balẹ̀ lọ́jọ́ tòní bí ìgbà pé kẹ́kọ̀ọ́ feel mysterious bákan, yóò dàbí ìgbà pé ẹ̀gẹ́ ti ara yín. Ẹ lè láwọn àlá tó ṣe pé àlá náà lè jẹ́ tó lè pa yín láyà bákan, àlá náà lè jẹ́ tó ṣe pé ó lè fún yín ní àìbalẹ̀ ọkàn bákan lọ́jọ́ tòní. Nínú ilé àwọn kankan tó strange lè fẹ́ ṣẹlẹ̀ nínú ilé lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ ṣàmójútó dáadáa. Bákan náà sì rèé, ó ṣeé ṣe láàrin ẹ̀yin àti ẹni tí ẹjọ́ ń da kankan papọ̀, àbáàrin ẹ̀yin àti ọ̀gá, àbẹ́rin ẹ̀yin àti olólùfẹ́ yín kí ó fẹ́ rí bákan lọ́jọ́ tòní. Wọ́n lè wà tó máa strange sí yín bákan lọ́jọ́ tòní tó ṣe pé ẹ̀ ti expect ẹ̀ rárá tó ṣe pé ó lè dùn yín díẹ̀ bákan tàbí kó ṣe pé ó máa mú yín kẹ́ máa wà worried bákan. Ẹ rí dájú pé calm down, ẹ fọkànbalẹ̀ dáadáa. Ọjọ́ tòní sì rèé, ó ṣeé ṣe kí nǹkan tí ẹ expect pé nǹkan yẹ kó tó mi lọ́wọ́, nǹkan yẹ kó rí báyìí, ó ṣeé ṣe kó fẹ́ mẹ́hẹ̀ bákan lọ́wọ́ ìrọ̀lẹ́ mọ́ alẹ́ ọjọ́ tòní kẹ́ sára púpọ̀. Ẹ ṣe prayer lórí opportunity tẹ́ bá retí láti ibikíbi kí ó lè wọlé fún yín. Ẹ ṣe prayer dáadáa, kẹ́ má gbúrò òkèrè ìbànújẹ́, kẹ́ má rí wàhálà, kẹ́ má rí dààmú, kẹ́ gbúrò òkèrè kẹ́ dunnú báyìí, kẹ́ gbúrò òkèrè kẹ́ yọ̀ ní o. Gbogbo ẹ̀ lọ́jọ́ tòní prayer báyìí ló lè bá yín ṣe o. Iṣẹ́ yín lè lọ bó ṣe yẹ kó lọ, kódà èrè owó gan lè wọlé fún yín, ṣùgbọ́n ní ti relationship issue yẹn ó ṣeé ṣe kó wáyé lọ́jọ́ tòní tàbí kí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ tó ṣe pé ẹ máa fẹ́ pítí èèyàn kan láti ọ̀nà jíjìn lọ́jọ́ ti tòní. Bákan náà sì rèé, ẹni tẹ̀yìn àti ẹjọ́ ń dà kankan papọ̀, ó ṣeé ṣe kí ìrìn àjò náà kó fẹ́ rí bákan lọ́jọ́ tòní, pàápàá nínú ilé yín látàárọ̀ títí di ọwọ́ ọ̀sán. Ẹ kíyèsára púpọ̀. Píìṣì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní, aago 12 ní òru gànjọ́ sí aago 1 lóru gànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Tẹ́ bá ṣe prayer alẹ́ ọ̀kọ̀ọ̀la tá a ṣe fídíò yìí ni ẹ ti ṣe bí 12 o'clock lóru. Òru Sunday yìí gangan ni kẹ́ ṣe, òru tá a mú Sunday yìí gangan bí 12 sí 1 lóru gangan ni kẹ́ ṣe, kì í ṣe pé bóyá ẹ ti wá lo Sunday náà di alẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ wá máa ṣe ní òru Monday. Ìrìn ìdára tó ẹ dájọ́ pé kí sára. Apá yìí sì dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún, bẹ́ẹ̀ sì ni ìlera ara yín wá jí pépé, ṣùgbọ́n ọ̀pọ̀ míì inú yóò ṣe kí àyà dídùn tàbí kí inú fẹ́ máa run yín tàbí àwọn nǹkan tó jọmọ́ nǹkan tó lè pa yín láyà àbí nǹkan tó lè mú yín máa ronú kó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní. Ẹ má ronú àwòjọ, ẹ sì má mú tó tutù jù bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Má wà níbi tó ṣe pé ìtì pọ̀ sí jù tàbí tí ò sí breathing space rárá. Kẹ́ dájú pé kí sára. Ọjọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ míì inú yín ó ṣe kẹfẹ́ ní nǹkan bí heartburn tàbí ikọ́ lọ́jọ́ tòní kẹ́ kí sára púpọ̀. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó tún lè rí bákan ló jẹ́. Àkọ́kọ́, miscommunication máa wáyé láàrin èèyàn àti èèyàn lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ sísọ láàrin èèyàn àti èèyàn kan tó dàbí ẹ̀gbọ́n àbàbúrò yín ó ṣeé ṣe kí ó fẹ́ ní glitches bákan lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn àtẹni tó jẹ́ olólùfẹ́ yín ó ṣeé ṣe kí àwọn kankan fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní. Ẹ lè fẹ́ máa sense yín pé kí ló ti lágbájá ṣe báyìí, tẹ́lẹ̀ fẹ́ máa review ẹ̀ pé kí ló ń ṣe tàmẹ̀dù. Bẹ́ẹ̀ sì ni kankan lè ṣẹlẹ̀ sí olólùfẹ́ yín tó ṣe pé ìpayà máa dé bá yín bí ìgbà pé kí ẹ ràn wọ́n lọ́wọ́ tàbí kí ẹ tì wọ́n lẹ́yìn lórí rẹ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ tó gbọgbọ́n tó gbòye ló jẹ́. Bákan náà sì rèé, nínú ilé yín gangan lọ́jọ́ tòní ó ṣeé ṣe kẹ́ má fi bẹ́ẹ̀ feel good, kẹ́ fẹ́ máa feel negative bákan, kẹ́ fẹ́ máa feel ìgbà pé spirit yín gan dúró ńlé bákan lọ́jọ́ tòní. Ẹ dájú pé calm down, kẹ́ fọgbọ́n ṣe, kẹ́ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni kankan lè mú yín lọ́kàn bí ìgbà pé mo ní láti jáfáfá, mo ní láti ṣe prayer lórí kíní, mo ní láti ṣe ìgbìyànjú lórí kíní tó ṣe pé orí ìgbìyànjú yẹn lè máa wà lọ́jọ́ tòní. Èyí dára púpọ̀ láti fi ṣe ìgbìyànjú oríṣiríṣi, bẹ́ẹ̀ sì lèyìn tó dára púpọ̀ láti fi dájú pé ṣe prayer dáadáa kí Ọlọ́run bá kó bá yín gba gbogbo ohun bíi pátápátá kó jìnnà rere sí yín. Ọjọ́ tòní bẹ́ẹ̀ ṣe lè lónìí yẹn tá fi dára, ṣùgbọ́n tẹ́ bá lọ síbi iṣẹ́ lẹ́ni iṣẹ́ yẹn á lọ dáadáa. Bá ṣe pé yẹn àti olólùfẹ́ yẹn ló lè rí bákan, bẹ́ẹ̀ sì ni rí owó wá lè wọlé fún yín tẹ́ bá lọ ibiṣẹ́ lọ́jọ́ tòní. Olive green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 9 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 9 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 6 kù ìṣẹ́jú 15 ní ìdájí sí aago 7 kù 20 ìṣẹ́jú ní àárọ̀ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá náà ti dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún tó ṣe ṣe kẹ́ opportunity láti bẹ̀ lè ra ayá wájú pépé lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ẹ dájú pé kí sára ọ̀pọ̀ míì nínú yóò ṣeé ṣe kí apá fẹ́ máa ròyìn tàbí kí ọrùn ọwọ́ fẹ́ máa ròyìn tó
tó látàrí pé bóyá ẹ ti fi apá gbé nǹkan kan tó wo abẹ́ ti sùn lé apá lọ́jọ́ ti tòní kẹ́ kíyèsára púpọ̀ ẹ má over type ẹ má over stress ara yín ju bó ṣe yẹ lọ ẹ sì jìnnà sáwọn kan bíi smoke torí lọ́ọ̀gì yín lọ́jọ́ tòní kẹ́ kíyèsára. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ dùnú ọjọ́ rere ló jẹ́ fún yín ọjọ́ tó ṣe é pé kò sí wàhálà rárá kò sí ṣòro rárá gbogbo nǹkan yá lọ bó ṣe yẹ kó lọ nǹkan yá lọ sòsé ẹ máa rí dùnú ẹ máa rí ayọ̀ ọjọ́ tòní àdàbí ìgbà pé ó ní kankan tí ẹ kówó lé lórí tó ṣe pé ó ti ń fún yín ní satisfaction tẹ́ ẹ̀ fẹ́ tàbí kẹ́ máa ṣe àwọn kankan tó ṣe pé ó bá ilẹ̀ fi ń ṣe lọ́jọ́ ti tòní á máa wọ̀nyí lọ́kàn bí ìgbà pé kẹ́ ṣe àwọn kan tó wà luxury lọ́jọ́ tòní bí ìgbà pé bóyá kẹ́ ra mọ́tò tuntun kẹ́ kọ́lé tuntun kẹ́ ṣe àwọn kan ńláńlá tó ṣe pé amúnú yín dààmú ayẹyẹ kún aṣọ ilé náà láti òwúrọ̀ ṣùgbọ́n lọ́wọ́ àṣálẹ́ ọjọ́ ti tòní ó ṣeé ṣe kí nǹkan ṣe ń jì kẹfẹ́ máa jíròrò pẹ̀lú àwọn èèyàn kan ìjíròrò yìí lè wáyé tó ṣe pé ìjíròrò yìí máa jẹ́ tó ṣe pé á mú ìdùnnú wá máyọ̀ wá á mú nǹkan rere wá ó sì ṣe ṣe kí ẹ fẹ́ ní àwọn inspiration kan lọ́wọ́ ọ̀rọ̀ ọjọ́ tòní tá a tún fún yín sẹ́ǹsì pé lágbájá báyìí ni kò tún ṣe báyìí ni kò tún ṣe ẹ rí dájú pé ẹ tẹ̀lé bẹ́ẹ̀ ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láti fi wá owó tẹ bá lọ síbi iṣẹ́ lè ní ẹ máa rí ire gbá mú ṣùgbọ́n ẹni tó jẹ́ ọjọ́ Sunday tá kì í sábà lọ bí iṣẹ́ láàyè yìí púpọ̀ ní máa fowó ṣàwọn kan mèremère lọ́jọ́ tòní tó sì jẹ́ pàmò yín dààmú àyè yín kún ẹ tẹ́ra yín lọ́rùn lọ́jọ́ tòní ṣùgbọ́n ẹ dájú pé ẹ̀kọ́ bá ti ń manage owó ẹ má náwó nínú àpà tẹ bá ní ṣéǹjì lọ́wọ́ lé ní tẹ bá nìkan wọn tẹ ẹ fi ṣe ẹ fi pamọ́ fún òun lọ́jọ́ iwájú ló dára kọjọ́ tòní lé lọ dáadáa káwọn ọjọ́ táwọn ìwájú yìí náà kó lè sunwọ̀n iṣẹ́ yín á lọ dáadáa tẹ bá lọ bí iṣẹ́ bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára ire owó náà máa wọlé fún yín lẹ́yìn tẹ bá lọ bí iṣẹ́ olive green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago kan ní ọ̀sán sí aago méjì ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 4 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní aago 5 kù ìṣẹ́jú 15 ní ìdájí sí aago 6 kù ìṣẹ́jú 15 ní ìdájí jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní south west dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún ìlera ara yín wá jí pépé ṣùgbọ́n ṣeéṣe kí nǹkan bí ọ̀nà fún bó ṣeéṣe kí nǹkan bí ọ̀nà fún kó máa dùn yín bákan bẹ́ẹ̀ sì ni àwọn kan tí ẹ ti sọ bí ẹjọ́ rẹpẹtẹ lọ́jọ́ tòní lè bí kí òun yín fẹ́ há díẹ̀ bákan lọ́jọ́ tòní ẹ jẹun dáadáa lọ́jọ́ tòní kí ẹ má sọ̀rọ̀ àsọjù ẹ sì má wulẹ̀ tẹ ọ̀run yín sẹ́gbẹ́ kan ju bó ṣe yẹ lọ tàbí èjìká sí ẹ̀gbẹ́ kan ju bó ṣe yẹ lọ kí ó má jẹ́ pé gbogbo bẹ̀yẹn máa ròyìn bákan kẹ̀kẹ́ sára lọ́jọ́ tòní. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ yìí ọjọ́ tó lè rí bákan ló jẹ́ látàrí pé tẹ bá jí lóòrọ̀ kùtù àwọn nǹkan tó ń wù yín ṣe ló máa wà lọ́kàn yín gbágbágbá bí ìgbà pé ìdàgbàsókè yẹn náà kò tí ì tó ẹ sì nílò àwọn kọ̀ọ̀kan sí ọjọ́ ti tòní ẹ wá wọ́ọ̀ṣì àwọn ọmọ yín dáadáa lọ́jọ́ tòní o ẹ̀yin tẹ́ ti bí àwọn ọmọ tó ti dàgbà ẹ béèrè lọ́wọ́ wọn pé ṣé wọn lálàá kẹ béèrè lọ́wọ́ wọn kẹ lè mójútó àlá tó bá lá lásìkò yìí bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí àwọn ọmọ yín kan máa ṣàwọn eré pákan tó ṣe pé ó lè má lẹ́sẹ̀ ńlẹ̀ rí dájú pé ẹ kọ́ṣàn wọn dáadáa lọ́jọ́ tòní bákan náà sì ré lórí àwọn ọmọ náà ẹ ṣe prayer fún wọn dáadáa lọ́jọ́ tòní ẹ ní rí láburú lórí wọn láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba ẹ lè máa fi strange bákan ẹ lè máa fi bí gbà pé kí lágbájá wà nítòsí mi kí lágbájá wà lẹ́gbẹ̀ẹ́ mi lọ́jọ́ tòní ẹ lè máa fi strange bákan nípa wọn lọ́jọ́ tòní ṣùgbọ́n kò ní sí wàhálà kò ní sí ìdààmú prayer lẹ nílò lọ́jọ́ tòní o bẹ́ẹ̀ sì ni gbogbo nǹkan tẹ̀ ń ṣe pátápátá ẹ fọgbọ́n ṣe ẹfẹ̀lẹ̀ ṣe ọjọ́ tòní púpọ̀ nu yín tẹ̀ ń wá pleasure ìgbafẹ́ lọ́tún lọ́sì wọ́n mi kí n gbafẹ́ wọ́n mi kí n lọ sí club kinní kan ẹ kí sara lọ́jọ́ tòní o kí nǹkan bíi gbafẹ́ kẹ má gbàbẹ̀ ní pírọ́blẹ́mù kẹ má gbàbẹ̀ ní àrùn ìbálòpọ̀ kẹ má gbàbẹ̀ kò sí ọwọ́ kọ́ má kó yín mọ́rógà àwọn nǹkan tó lè ṣẹlẹ̀ látara ń pé àlọ́ ń gbafẹ́ àlọ́ enjoy ara wa kẹ kí sara púpọ̀ lọ́jọ́ tòní ẹ̀fẹ̀lẹ̀ ṣe kẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní kí ni ilé lọ bó ṣe yẹ kó lọ fún yín ẹ bá máa gbafẹ́ yín rọra ṣe nílé níwọ̀nba ẹ ṣe níwọ̀nba ẹ ṣe níwọ̀ntún ẹ ṣe níwọ̀nsì ọtí mímu gan kò fi bẹ́ẹ̀ dára púpọ̀ fún yín lọ́jọ́ tòní èèyàn àti olólùfẹ́ yín ní kẹjọ wà lọ́jọ́ tòní èyí ní ò dára láti fi ní ẹfẹ́ bẹ́ẹ̀ ni àjèjì ṣe lọ́jọ́ tòní kẹ kí sara púpọ̀ kẹ fọgbọ́n ṣe kọjọ́ tòní lílọ dáadáa self improvement ni ó dára kẹ máa wá lọ́jọ́ tòní báyìí tí ń ṣe fẹ́ dára kì í ṣe bẹ́ẹ̀ fẹ́ jẹ́ gbádùn nìkan bí nǹkan yín ṣe fẹ́ lọ síwájú ni kẹ wá lọ́jọ́ tòní àwọn nǹkan tó wà níwájú yín bẹ́ẹ̀ fẹ́ ṣàṣeyọrí lórí ẹ̀ òun ni kí ó máa wáyé fún yín lọ́jọ́ tòní kẹ máa rò ọjọ́ tòní àwa lọ dáadáa tẹ bá fọgbọ́n ṣe tẹ fẹ̀rẹ̀ ṣe tẹ̀sí tẹ̀lé àwọn àlàkalẹ̀ yìí iṣẹ́ yín máa lọ dáadáa tẹ bá lọ síbi iṣẹ́ ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín lè rí bákan ṣùgbọ́n ó lè wọlé fún yín tẹ bá lọ bí iṣẹ́ náà lọ́jọ́ tòní orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7 kù ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 7 kọjá ìṣẹ́jú 15 ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí limited time lẹ́ni lénìí tó jẹ́ àkókò lucky hour yín ṣùgbọ́n nọ́mbà 1 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní aago 4 kù 20 ìṣẹ́jú ní ìdájí sí aago 5 kù ìṣẹ́jú 15 ní ìdájí jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní apá south dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún lè rárá yá wájú pépé ṣùgbọ́n ó ṣeé ṣe kí àwọn míì nù yín kẹfẹ́ máa experience bí nǹkan bí orí fífọ́ tàbí kẹfẹ́ ní mental burnout bákan ẹ má ronú àròjù ẹ má gbé nǹkan tó pọ̀jù sórí lọ́jọ́ tòní kẹ sára oníràwọ̀ eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ ìyọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ rere ló jẹ́ fún yín ṣùgbọ́n àwọn kankan lè ṣẹlẹ̀ nínú ilé gangan tó lè fẹ́ dàbí ìgbà kó máa mú yín wà worried bákan pé kí ló ń ṣẹlẹ̀ kí ló ń lọ kí ló ń bọ̀ nílé mi kí ni nǹkan tó ń ṣẹlẹ̀
àyíká ilé yín ó ṣeéṣe kí ìbẹ̀rùbojo fẹ́ wáyé látara èèyàn tó súnmọ́ yín tí nǹkan kan ṣe nínú ilé lọ́jọ́ tòní, tàbí ẹ̀yin gangan kẹfẹ́ lálàá kan tó ṣe pé kò ní wulẹ̀ báramu, tàbí kẹ̀ kí ẹ fẹ́ máa fi bí ìgbà pé ẹ kò gẹ́tì ara yín nínú ilé tẹ́ wà lọ́jọ́ ti tòní. Ọjọ́ ìdára kan fi ṣe spiritual cleansing sínú ilé yín o. Àwọn nǹkan tó dàbí ẹ̀mí òkùnkùn kó di gbóréré kó lọ sí gbóréré lọ́jọ́ tòní. Ẹ lè ṣe prayers omi kẹfì iyọ̀ náà sí kẹfì ṣe prayer kẹfì wọ́n lẹ̀ kẹfì nulẹ̀ dáadáa lọ́jọ́ tòní, tàbí kẹrì arrange inú ilé yín lọ́jọ́ tòní, gbogbo kọ́nàkọ́nà gbogbo ibi tó dọ̀tí kí gbogbo ẹ̀kẹ́ gbàdànù kí gbogbo ẹ̀ di gbóréré lọ́jọ́ ti tòní. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́ tẹ́ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ̀lẹ̀ ṣe. Bákan náà sì rí púpọ̀ nínú yín náà ó ṣeéṣe kí ẹ fẹ́ máa ní nǹkan bíi heavy weight kan tẹ́ máa fi nínú mind yín, bí ìgbà pé nǹkan yẹn ò tíì stable, bí ìgbà pé ẹ̀kọ́ dédé gẹ̀ẹ́tì ara yín, bí ìgbà pé láwọn nǹkan tẹ́ kó ti wọ́ọ̀kì tí ò tí wọ́ọ̀kì fún yín. Àwọn nǹkan bẹ́ẹ̀ lè máa jẹ́ nǹkan tẹ́ máa rò lọ́jọ́ tòní. Gbogbo ẹ ṣe prayer kẹ́sì gbé ìrònú tó heavy kúrò lọ́kàn yín torí ìlera ara yín, kẹ́ sára púpọ̀ lọ́jọ́ tòní. Ó dára kí ẹ ṣe prayer dáadáa lọ́jọ́ tòní, kẹ́sì jìnnà sí àwọn nǹkan tó ṣe ń pè nǹkan tí ó tọ́ tó lè bí issue lọ́jọ́ ti tòní. Bákan náà sì rí tẹ́ bá lálàá ẹ tètè kọbi ara sí àlá tẹ́ bá lá ní àsìkò yìí. Iṣẹ́ yín lè lọ dáadáa tẹ́ bá lọ bí iṣẹ́, àṣepọ̀ yín àti olólùfẹ́ yín lè rí bákan, ire owó ó lè wọlé fún yín dáadáa lénìí tẹ́ bá lọ síbi iṣẹ́. Píìṣì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 9 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 4 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 12 ní òrùgànjọ́ sí aago 1 lórùgànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá west dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Lè rárá yán wájú pépé, ṣùgbọ́n ó ṣeéṣe kí ẹsẹ̀ àbí àwọn nǹkan tí ó dàbí àgọ́ ara yín kó fẹ́ máa fì bákan, kó fẹ́ máa rẹ̀yìn tẹ́ bákan lọ́jọ́ tòní. Ṣeéṣe kórí fífọ́ kó fẹ́ wáyé lọ́jọ́ tòní lọ́wọ́ àṣálẹ́, kẹ́ kíyèsára púpọ̀, kẹ́ jìnnà sí gbogbo nǹkan tó bá máa kọ́ sí àwọn nǹkan náà fún yín lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18, ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ọjọ́ rere ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé ẹ ní problem rẹpẹtẹ rárá, tó ṣe é pé àwọn èèyàn àgbárùkù ti yín, àwọn èèyàn support yín dáadáa, nǹkan yín á lọ bó ṣe kó lọ lọ́jọ́ tòní. Ẹ máa ríre bá mú, ẹ máa rọ̀rẹ́ bá ṣe ládùúgbò yín, àwọn èèyàn lè wá yín wálé, ẹ̀yin náà lè wá yàn lọ. Ẹ lè ní iṣẹ́ tẹ́ fẹ́ lọ báyàn ṣe lọ́jọ́ tòní, àwọn náà lè ní nǹkan tó ṣe pọ̀ fẹ́ bá yín ṣe lọ́jọ́ tòní. Ọjọ́ rẹ̀ pọ̀ lọ́jọ́ tòní jẹ́, gbogbo nǹkan yá lọ bó ṣe kó lọ. Ọjọ́ tó dára láti fi free ara yín ni, free day ló jẹ́. Ẹbẹ́ bí ẹ bá ra ìbólújùmọ̀ ṣe lọ́jọ́ tòní, ẹ ràn wọ́n lọ́wọ́ káwọn náà ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Kò sí wàhálà rárá, kò dẹ̀ sí rẹpẹtẹ tí a fẹ́ mẹ́nubà lọ́jọ́ tòní. Ṣùgbọ́n tó bá ti di bí nǹkan bí ọwọ́ aago 3 sí 4 lọ sí ìsàlẹ̀ bẹ́ẹ̀, ẹ lè fẹ́ máa fi bí ìgbà pé kẹ́kọ̀ọ́ dá wà, ẹ lè fẹ́ máa feel isolated bákan lọ́jọ́ tòní, bí ìgbà pé kẹ́kọ̀ọ́ dá wà, kẹ́ má bẹ́nikẹ́ni ṣe lọ́jọ́ tòní. Ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀. Àsìkò yẹn ń pè yín pé lágbájá àsìkò ti tó láti ṣe prayer, àsìkò ti tó láti bẹ́lẹ̀ dẹ̀ sọ̀rọ̀. Ẹ wọlé lọ kẹ́ bẹ́lẹ̀ dá yín sọ̀rọ̀ lásìkò náà, kẹ́ bá ní gbólóhùn ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní síge. Ẹ fi wà ní mímọ́, ẹ má ṣe é pè fún yàn, ẹ má sọ̀rọ̀ òdì sínú ayé yàn, ẹ sì má rìn ní bẹ̀ǹbẹ̀ ìtọ́ máa fi sọ̀rọ̀ òdì sẹ́yìn náà. Ẹ kíyèsára púpọ̀. Ọjọ́ tòní á lọ dáadáa tẹ́ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ̀lẹ̀ ṣe. Tẹ́ bá lọ bí iṣẹ́ á lọ dáadáa, àwọn èèyàn patronize yín, ire owó náà lè wọlé fún yín lénìí. Pàṣípẹ́ yín àti olólùfẹ́ yín náà dára lọ́jọ́ tòní. Ìgbọ̀n wọ̀lẹ́ ọjọ́ tòní mood swing lè fẹ́ pọ̀. Grey blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ẹ̀yin tẹ́ bá sì mọ kọ́lọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀, ẹ lè wọ grey, ẹ sì lè wọ blue ní ọjọ́ tòní, kódà ẹ tún lè wọ white lọ́jọ́ tòní pẹ̀lú. Aago 9 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 6 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 1 kù ìṣẹ́jú 5 ní òrùgànjọ́ sí aago 2 kù ìṣẹ́jú 5 ní òrùgànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. South west dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Bẹ́ẹ̀ sì ló ṣe kí ẹ rí àǹfààní àti opportunity látàpá àbẹ̀yẹn. Ìlera ara yín á jí pépé, ṣùgbọ́n mí inú yín jẹ̀díjẹ̀dí, òtútù tàbí kí ara máa jáni jẹ tàbí kí ara máa lé kò lè fẹ́ wáyé lọ́jọ́ tòní fọ́pọ̀lọpọ̀ yín. Ẹ rí dájú pé ẹ jẹ oúnjẹ tó ní ṣúgà ju bó ṣe yẹ lọ, bẹ́ẹ̀ sì ni ẹ rí dájú pé ẹ mu omi dáadáa lọ́jọ́ tòní. Oníràwọ̀ omi tí kì í rú Pisces tàbí láàrin February 19 sí March 20, ọjọ́ ìyọjọ́ tó lè rí bákan ló jẹ́ o, látàrí pé ọ̀rọ̀ iṣẹ́ yín lè jẹ́ nǹkan tá kan yín lóyún náà láti òwúrọ̀ títí dé bí ọwọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́. Tó bá tún wá dé ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ náà, ó ṣeé ṣe kí ẹ fẹ́ ní àwọn kankan tó ṣe é pé bí support kọ̀ọ̀kan látọ̀dọ̀ àwọn èèyàn tó rọ̀gbà yín ká tó sì ṣe kí ẹ rán àǹfààní àti rí. Ẹ máa fẹ́ máa nídìí support pé mo máa ti ṣe gbá, mo ti ṣàwọ́, mo nídìí owó, mo nídìí gbá, mo nídìí àwọ̀ fún nǹkan tí mo fẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, àbí nǹkan tí mò ń plan fún lásìkò yìí. Ọjọ́ tòní ó dára púpọ̀ kí ẹ fi calm down. Ó ṣeé ṣe kí ẹ fẹ́ feel bí ìgbà pé heavyweight wà lọ́kàn yín, bí ìgbà pé kẹ́ feel overwhelmed bákan lọ́jọ́ tòní lórí àwọn nǹkan tẹ́ ẹ̀ ń fowó ṣe. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ẹ wá kíyèsára, ẹ ṣọ́wó ná lọ́jọ́ tòní, kẹ́ má náwó dànù, kẹ́ má náwó àpà rárá. Ẹ kíyèsára púpọ̀, kẹ́ má lọ náwó síbi tó yẹ pé owó ò ní fún ná, kẹ́ má kọ̀ lọ dáwó dànù lásán. Ẹ sì di àwọn nǹkan ní mú dáadáa. Ẹ wo pọ́ọ̀sì yín lẹ́ẹ̀mẹwàá, ẹ yẹ báǹkì yín wò ṣé kò sí wàhálà, kọ́ má jà yín lólè, kọ́ sì má jí nǹkan yín lọ́jọ́ tòní. Ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní, ẹ fọgbọ́n ṣe, ẹ fẹ̀lẹ̀ ṣe. Àwọn èèyàn àti olólùfẹ́ yín náà ó lè rí bákan lọ́jọ́ ti tòní o, ṣùgbọ́n pressure yẹn ò ní pọ̀ ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Ẹ kàn rí dájú pé ẹ wà calm lọ́jọ́ tòní, kẹ́ má wulẹ̀ stress ara yín ju bó ṣe yẹ lọ. Àwọn kan ní òun ni kí ẹ mójútó dáadáa lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ni ẹ má náwó dànù
síta lọ́jọ́ tòní, ojú nǹkan tẹ́ lè fowó rà lọ́jọ́ tòní, kẹ́ kí sara púpọ̀ iṣẹ́ yín lè rí bákan lọ́jọ́ tòní, wá ṣe pé yàn àtọ́ olólùfẹ́ yín náà lè rí bákan, irinwó náà lè rí bákan lọ́jọ́ tòní, ṣùgbọ́n èní lè rí bákan ṣùgbọ́n là lè dára kí ẹ ní gbàgbọ́. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12:15 ní àárọ̀ sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Number 4 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 1:05 ní òrùgànjọ́ sí aago 2:05 ní òrùgànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Páìsì dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ìlera yín wá jí pépé ṣùgbọ́n ó ṣeé ṣe kí àwọn kan bíi oríkèéríkèé ara kó fẹ́ máa ròyìn bákan lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé kí ìsàrẹ̀ sì máa ní sensitive skin bákan lọ́jọ́ tòní. Ẹ má fara ya nǹkan, ẹ má jẹ́ kẹ́fọn jẹ yín, ẹ sì jìnnà sí àwọn temperature tó bá ti high jù tàbí tó bá ti low jù lọ́jọ́ tòní torí ìlera ara yín. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.